jẹ́ kí wọ́n wò ó bí gbogbo àwọn èèyàn ṣe jóná mọ́nú mọ́tò yẹn tá a bá rẹ́ni tó ti find out tàbí tó béèrè tàbí tó ṣèwádìí kíní yẹn ó lè má ṣẹlẹ̀ bẹ́ẹ̀. ọdún tuntun là ń wò lọ́ọ̀kan yìí lórúkọ Jésù olùgbàlà àdúrà mi ni pé èmi àti àní bọ́dún lọ o. àmín. wọn ò ní fi wá ká ọdún lẹ̀ o. àmín. mo bẹ̀ yín o ẹ má kìbi iná tó ti jó mọ́tò tó jóná ó ní mo fẹ́ kó kí gbogbo ayé ó rí. àníyàwó ń lo èbó. aṣíwájú. bá a ṣe ń retí rẹ̀ lórí Facebook. CNG kò CNG. ẹ bá mi bá wọn drivers sọ̀rọ̀ pé mo máa ń pa kinní yẹn màá kàn bẹ́ẹ̀ ṣe 1 million náà ni o mú àbí wò lọ mú 150 wá màá bẹ́ẹ̀ yanjú ẹ̀ sìn pé wá sí kọ̀rọ̀ kan àbẹ̀ ṣe mọ́tò rí o ẹ wo didi dẹ̀ndẹ̀nbùlà mọ́tò sẹ́ẹ̀rẹ́ tó wà ń bẹ̀ mọ́ bí gbogbo àti gíláàsì àti ilé àti gbogbo ẹ̀ ó relé kò délé ó roko kò dókòrè o ẹ wo bí mọ́tò tó tóbi tó báyìí ẹnì kankan kú ń bẹ̀ o kò sẹ́nì kankan kú o mi ò ṣeré mọ́ ọmọ tí mò ń sọ o tó o bá wọ mọ́tò máa wá díẹ̀ tó o bá ti ń rí kíní akùjú sìlíndà lẹ́yìn ẹ̀ máa wé èwo lẹ rọ síbẹ̀ ṣẹ́sìn tí ó blow ẹ wò bó ṣe blow báyìí nìsín. ẹ bá mi bá àwọn driver sọ̀rọ̀. sẹ́rí aṣíwájú a bá driver sọ̀rọ̀ a bá ìjọba sọ̀rọ̀ ẹ̀rí pàṣẹ máa ń sọ lórí ètò yìí. sẹ́rí problem tá a ní ni pé nígbà tó ti di pé epo ti wọ́n tí gọ́ọ̀mẹ̀ntì pé ká máa go into CNG question wa ni àwọn ọkọ̀ tó ń lo CNG tó jẹ́ factory fitted CNG ó yàtọ̀ sí níta máa ṣẹ̀ṣẹ̀ rọ sí CNG tá a máa convert sí CNG. tọ́jẹ́ alágbélẹ̀rọ ẹ pè lóníkọ̀rọ̀. oníkọ̀rọ̀ ẹ rí i pé bí Ìgbò ṣe pé bọ́sìkọ̀rọ̀ ẹ rí i pé bí Ìgbò jẹ́ pé agbẹ́kẹ̀rẹ̀ ti ń pè é earcon tó jẹ́ pé láti inú kílẹ̀ ti pè é ó wá láti láti fitted AC ni tó pé nígbà tó bá ṣe mọ́tò factory fitted AC ṣùgbọ́n ìwà ni mo fẹ́ kí AC ó wà ní ọkọ̀ tèmi náà ó wá gbé lọ pé ẹjọ́ bá mi. mọ́tò bàbá àwọn tí wọ́n lò ń gbà kan ìjàpá ẹ̀fọ́ nǹkan fàtí AC sínú ẹ̀. so ẹ yẹ ká rí i pé ìyàtọ̀ máa wà nínú méjèèjì. now gbogbo àwọn ọkọ̀ táwa ń lò ń bì kì í ṣe kí wọ́n ṣe pẹ̀lú CNG wa but ìjọba ló ń fẹ́ ká gbóǹtò CNG torí pé owó epo wọn tó bá ṣẹlẹ̀ bẹ́ẹ̀ gbogbo nǹkan tó máa ṣẹlẹ̀ náà là ń rí ṣé wọ́n fẹ́ pa àwọn èèyàn ni. sálárì lèèyàn fi ń re epo báyìí. sálárì ni ṣé wọ́n fẹ́ pa àwọn èèyàn ni. wọ́n fẹ́ hàn àwọn èèyàn léèmọ̀ ni. a lè gbọ́kọ̀ jáde mọ́ lẹ́yìn ìjọ pé àbá ń bọ̀ sí program o padà lé. mo gbọ́n sí pé ẹ ti jẹ́ǹtù pé ẹ jáde làwùlàwù kankan wọ́n wá wò pé bóyá pé ẹ tún ti pé ẹ fẹ́ mọ study lélẹ̀ àdìyàwó ní èbó òwò ẹsẹ̀ rí ògbélẹ̀ ṣùgbọ́n epo ló kìlọ̀ fún un. èsì sọ́ọ̀dì so ìdílé tó yẹ pé irúṣẹ́ díẹ̀ ní ìsìn kò sí bẹ́ẹ̀ sí fẹ́ ṣe ẹni tó bá ti di pé à ń gbélé ní ìsìn àwọn kálukú ti ń gbé sìlídà nù ilé tó ti lòkù wọ́n kọ̀ǹfà tẹ̀ mọ́ wọlé láì mọ̀ bóyá sìlíndà yẹn ti fẹ́ expire. ẹ dẹ̀ mọ̀ wípé iná gáàsì ló burú jù iná gáàsì burú jù gbogbo iná lọ. ọbalànà ó dé fún rẹ. iná gáàsì ẹ burú jù gbogbo iná ararú ẹ̀ ní tààrí sẹ́rí ìta sọ ni pé kíjọba ó dákun kún ó jọ ọ́ kì í sọ̀rọ̀ CNG ní solution kì í ṣe CNG ní solution sí problem tá a ní lórílẹ̀‐èdè kò síbi tí orílẹ̀-èdè tó wà rú ẹkọ́nọ́mì wa ń bì yìí irú bí orílẹ̀-èdè Nàìjíríà ṣe rí tẹ́ ẹ máa remove subsidy tẹ́ ẹ tún máa float náírà kò sí orílẹ̀-èdè tó lè survive fún ẹ pẹ̀lú irú ẹkọ́nọ́mì tí Nàìjíríà irú ipò tí Nàìjíríà wà ẹ remove subsidy ẹ tún float náírà kò possible now that's why tó yẹ pé wọ́n ní SDP presidential candidate Adéwọlé ó ní gọ́ọ̀mẹ̀ntì tó bá sọ irú ẹ̀ tó bá ṣe irú ajẹ́pẹ́ fúnẹ̀ ló nínú economics
bẹ́ẹ̀ni ó wà lórí program. orí rédíò lẹ́mọ̀ wá. bẹ́ẹ̀ni ó wà lórí program ó wà lórí rédíò. ẹ tó sọ ẹ tó sọ. ó ní anybody gọ́ọ̀mẹ̀ntì tó bá sọ wípé òun fẹ́ float economy ìwé economy nàìjíríà bó ṣe wà yìí tó wọ́n remove subsidy tó tún float náírà ó ní ajẹ́pẹ́ friend ló nínú economics presidential candidate SDP ló sọ bẹ́ẹ̀ Adéwọlé doctor and it's true so kò sí mo ń bá ẹ̀kan sọ àbúrò mi kan sọ ní Abidjan nígbà tó wọ́n mọ nǹkan kan pa economics ní tiẹ̀ ó kàn sọ bọ́dà nǹkan wọn ní káàkiri gbogbo àgbáyé mo ní gbé gbáǹkà ẹnu ẹ. ní o fangasive gbẹ. ó ṣe gbẹnu ẹ dání ìwọ tó mọ ẹni tí. sọ fẹ́ hàn àwọn èèyàn ní ìmọ̀ Nàìjíríà. nígbà tó mọ nǹkan tó ń ṣẹlẹ̀ ó lè fi intern sọ ni wípé inflation. 100,000 ló fi ra báàgì rice. inflation ti inflation. ọ̀sán ṣe ń jìn bẹ́ẹ̀ ni. kẹsẹ̀ pé sẹ́mọ̀ ṣe ìjìnlẹ̀ lọ́kadà tí ó fi gbé. sẹ́mọ̀ sà ṣe intern sọ ni kẹsẹ̀ pé nǹkan ọ̀wọ́n káàkiri àgbáyé ṣùgbọ́n the inflation là ń sọ we are talking about the inflation index now nǹkan bí ọdún 5 sẹ́yìn. yes. èló ni wọ́n ń ta kínní ọdún yìí èló wọ́n ń ta kí ni percentage tó fi increase lórílẹ̀ tẹ́yìn wà. àwọn èèyàn fẹ́ rí àwọn comrade mi ẹ bá ń gbé padà sọ́dọ̀ wa ẹ gbé padà sọ́dọ̀ wa. ní orílẹ̀ tẹ́yìn wà yìí. ẹ ṣí ààrẹ kọ́ dọ́dọ̀ wọn o kí wọ́n mọ tí àwọn aráàlú ń pass through ẹ ṣí ààrẹ kọ́ dọ́dọ̀ wọn o àwọn gọ́ọ̀mẹ̀ntì wa ẹ̀yin lẹ ràn wá o. kò síbi tí nǹkan ò ti wọ́n ọwọ́n lamẹ́ríkà ọwọ́n UK no problem ọwọ́n Canada agree ṣùgbọ́n ọdún 5 sẹ́yìn let us look at it 5 years ago. all right. iye wọn ta rice ní Amẹ́ríkà èló ni wọ́n ta lónìí ẹgẹ́tẹ̀ let's say wọ́n ta ní for example wọ́n ta ní $2 báàgì ní 5 years ago ní ọdún yìí èló wọ́n ta bọ́yọ̀ di wọ́n bí $3.5 lọ́dún yìí ẹ̀rọ sàn now ní ọdún 5 sẹ́yìn èló wọ́n ta rice ní Nàìjíríà èló wọ́n ta lónìí kí ni percentage tó fi increase. ọdún 5 tẹ̀ dá kan ráìsì ọ̀kọjá 10,000. so now lọ́dún ráìsì ọ̀kọjá 10,000 náà ayé Jonathan 7.5 ni in fact ó bẹ̀rẹ̀ láti 3.5 ọwọ́ 7.5 a ní nǹkan ti ṣẹlẹ̀ o Nàìjíríà ti di nǹkan mi o 7,500 ní à ń ta ráìsì báyìí o ìgbà tí bàbá débẹ̀ between on float láàrin 10 sí 15 ìgbà bàbá tó ń lọ ló tó ń di 20,000. atọ́kùn. ẹ wá wò wọ́n mọ̀ sá o ẹ wá wò láti ìgbà yẹn èlò lọ́dà ní sin 100,000 kan lọ́dà ní sin ní Nàìjíríà báyìí. ṣé ráìsì bẹ́ẹ̀ni ó tiẹ̀ ṣe sàánù 100 kò tí 100 kò tí 100 láàrin 75 sí 95,000 ó dàbí ráìsì lọ́wọ́ ní sin ok ẹ wá wò how many percent ló fi increase láti ibi 20,000 sí 75 or 90,000 ní sin. lọ́dọ̀ bàbá wa ń gbà wọ́n dé. lọ́dọ̀ gbà wọ́n dé so now ẹ wá wò wọ́n sọ fọ́mọ tì í pé nígbà tẹ́mi fi máa wá travel kó láti ẹ̀fí kò sí wá síbí èlò náà ta rice uncle Sam wọ́n gbà yẹn wọ́n ta ní demi sensan ẹ̀dá pé demi 2,500 it come by be 2,500 sí 3,000 wọ́n ta nígbà yẹn ìgbà dísìn èlò wọ́n ta wọ́n sì tún ta 3,000 sí 3,500 láti gbà yẹn. ká tó lọ bẹ̀ yẹn CNG yẹn mo fẹ́ ká kìlọ̀ fún so sẹ́ẹ̀rì CNG ká kìlọ̀ fáwọn drivers. sẹ́ẹ̀rì àwọn drivers dákọ̀ ẹ má fẹ̀mí àwọn èèyàn wéwu passengers bẹ́ẹ̀ni ẹ má fẹ̀mí àwọn nítorí owó nítorí pé ẹ fẹ́ shortcut pé torí owó epo pé ẹ dákọ̀ ẹ má fẹ́ àwọn èèyàn gẹ́gẹ́ bí n tí atakùn sọ ẹ jẹ́ ká béèrè pé ẹ fẹ́ rí irú epo tẹ̀ ń lò ṣé CNG lẹ́ ń lò ní àbí epo petrol so tó àti ẹni wípé CNG ni tí èsè factory fitted dákun mọ́fẹ̀mí ara ẹ̀ wéwu mọ́jẹ́ nìkan kàn lọ pọ́ dànù tètè sọ̀kalẹ̀. àwọn bá wọ ọmọ irú ọkọ̀ tó wọ̀ ní ìsìn irú ọkọ̀ tó mọ̀. because ìjọba ti jẹ́ kí o ṣe pé gbogbo ẹ̀mí èèyàn ò ní ìtumọ̀ mọ́ báyìí. àṣẹrí atọ́kùn ṣe bẹ́ẹ̀ torí tẹ bá sọ bẹ́ẹ̀ yẹn sìn lè gbà wọlé. mo fẹ́ sọ̀rọ̀ kan èèyàn ní kó tọ́jú ẹ̀mí ẹ̀. mo fẹ́ sọ̀rọ̀ kan lórí CNG. tọ́jú ẹ̀mí ẹ̀ bọ́ọ̀ bá tọ́jú ẹ̀mí àwọn èèyàn ní bọ́ọ̀ tọ́jú ẹ̀. mo fẹ́ sọ̀rọ̀ kan lórí CNG tí ẹ sọ yẹn ṣe rí ìjọba wa fún àpẹẹrẹ téèyàn bá fẹ́ gba búrẹ́dì lọ́wọ́ ọmọ kékeré ó yẹ kó fún lákàrà ni so ìjọba. kí ni ó wàá fi jẹ búrẹ́dì nígbà tí o bá ti gba búrẹ́dì lọ́wọ́ ẹ̀ tó bá sọ pé òkè bóyá búrẹ́dì ẹ̀ jábọ́ sínú iyẹ̀pẹ̀ wọ́n fẹ́ bá gbọ́n ṣẹ̀rán stand ọmọ yẹn ti mú wọ́n fẹ́ bá gbọ́n mú búrẹ́dì ọwọ́ ẹ̀ wá ṣé wọn bí tọ́ bá fún ní búrẹ́dì tọ́ bá ní kó mú búrẹ́dì wá kó tó di pọ́n máa bá gbọ́n tọ́ máa sunkún pé ẹ ṣe lè gba búrẹ́dì lọ́wọ́ òun torí ọmọdé kí lọ́mọdé kúkú mọ̀ ó yá gbàkàrà kó tẹ̀ yìí kọ́kọ́ máa jẹ yẹn lọ́nà ká tó bẹ́ẹ̀ gbọ́n búrẹ́dì tán ṣùgbọ́n ìjọba Nàìjíríà wọ́n á gba búrẹ́dì wọ́n á gba àkàrà wọ́n á tún gbé abọ́ tọ́mọ fi ń jẹun wọ́n á gbé kúrò níwájú ẹ̀ wọ́n á ní kó wá lanu sátẹ́gùn problem ta ní Nàìjíríà nìyẹn tó bá jẹ́ pé àwọn western world nírú gbogbo nǹkan báyìí ti ń ṣẹlẹ̀
tí wọ́n bá fẹ́ introduce CNG tí wọ́n sọ yẹn wọ́n ò kọ̀ láti lọ kó mọ́tò yẹn wọlé kí wọ́n subsidize ẹ̀ fáwọn èèyàn pé ok èyí tẹ́ ti ń lo àfẹ́ mọ́tò petrol mọ́ ní ìgboro ok ìwọ tó ń lo mọ́tò báyìí iye báyìí ni wọ́n tà ok iye báyìí náà tà ó dáa mú iye báyìí wá kó gbé yìí tó wà lọ́wọ́ ẹ̀ kó gbé lẹ̀ ká fún ẹ̀mí mi wọ́n subsidize ẹ̀ ṣùgbọ́n ìjọba orílẹ̀-èdè wa ṣẹ́ni tó wá ń dùn mí ni pé ìnira tó ń bára lù bí kíní yẹn ṣe bí ọ̀wọ́n gógó yẹn ṣe gbéra sọ ní Nàìjíríà tí gbogbo àwọn olóṣèlú bá kọ̀ tí gbogbo owó tí wọ́n ń gbà débi pé ó máa dé stage pé ọwọ́ ara wọn tí wọ́n ń gbà tó jẹ́ péréte yẹn làwọn náà máa fi máa ra ráìsì tí wọ́n á máa rẹwà tí wọ́n á máa repo tá a máa fíìlì tí wọ́n á máa fíìlì nǹkan tá à ń fíìlì bá má dùn mí o. ṣùgbọ́n ọ̀rọ̀ Nàìjíríà ebi ń pa ọmọ bàbá ń jẹun yó. ẹ̀gbọ́n tí sẹ́nitọ̀ kan sọ wọ́n bí léèrè pé èló nígbà ó ní total owó tó ń gbà ó ní gbogbo ẹ̀ lóṣù ó jẹ́ 40 million ó ní kò tó ná. bẹ́ẹ̀ni péré bó ló fẹ́ 40 million. ó ní 40 million lóṣù pé kò tó ná pé bẹ́ẹ̀ ló ti máa lọ sí constituency àwọn ló máa tún padà sàbújá pé 40 million bó ló ń ṣe fẹ́ náà lóṣù kan. ó kéré. atọ́kùn ó kéré pọ̀. atọ́kùn ìyẹn kéré lọ́dọ̀ tiẹ̀ lóṣù. 40 million. ara tá à ń sọnù ebi ń pa ọmọ bàbá ń yó lọ́rọ̀ àwọn oúnjẹ bàbá máa jókòó tẹ́bi tí ọmọ máa sunkún tí bàbá tẹ̀ máa gbé tọ́kí tó máa jẹ́ lọ́rọ̀ àwọn olóṣèlú wa ní Nàìjíríà. 40 million lóṣù. ẹlòmíì ọ̀gbá throughout service ẹ̀. tẹ́ bá máa sọ wípé kí káràlú má ṣe nǹkan kan kí lè provide fáràlú yẹn. èmi ò jọ ìjọba Nàìjíríà lójú èmi aráàlú ò jọ ìjọba Nàìjíríà lójú. tẹ́mi aráàlú bá jọ ìjọba Nàìjíríà lójú ẹ máa pariwo CNG ẹ ní provide solution. provide solution náà. wọ́n ní ká lọ́ máa convert. ẹ wọ́n ní kó máa nbẹ bá ní kó máa convert àwọn kí ló dé tí bàbá Tinubu convert mọ́tò tiwọn fúnra wọn. títí bàbá. wáyé tí àwọn gómìnà wa convert tiwọn wáyé tí àwọn sẹ́nẹ́tọ̀ àwọn rẹ́pọ̀ àwọn mínísítà òye convert tiwọn. ó yẹ kí structure gidi wà fún conversion yìí lẹ́sọ̀. ohun tá à ń sọ gangan nìyẹn pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń darí wa. kí kàn ṣe ká take decision kákà announce. wọn ò ní fi aráàlú ẹ máa wo wọ́n yọ subsidy lórí owó epo wọ́n yọ subsidy lórí owó iná so ìkànnì bàbá níyàwó lóyìnbó tún sọ ń bíbá lé nísìnyí pé wọ́n tún dìfálù náírà lẹ́ẹ̀kan náà ṣé ẹ fẹ́ paráàlú ni. ẹ rí i pé kíní yẹn aráàlú ti ń fìlì yìí tẹ. mo sọ̀rọ̀ kan níjọ́ kan atọ́kùn mo sọ̀rọ̀ kan níjọ́ kan ẹ ní ọ̀rọ̀ tí mo sọ yìí pé kí n farabalẹ̀ sọ ṣe rí ọ̀rọ̀ tí mo sọ ọ̀rọ̀ tó reality ni kí dẹ̀ lọ̀rọ̀ yẹn ni pé gbogbo àwọn tó ń darí Nàìjíríà yìí bí wọ́n ṣe ń darí ẹ̀ yìí gangan tí ó bá jẹ́ pé bọ́n ṣe ń darí ẹ̀ gbogbo àwọn tó ń benefit nínú bọ́n ṣe ń darí ẹ̀ tí ìnira aráàlú ń jẹ́ ìdùnnú fáwọn bí Nàìjíríà ṣe rí láyé nígbẹ̀yìn ayé wọn máa ṣe padà rí o. bẹ́ẹ̀ ni bọ́n ṣe Nàìjíríà nígbẹ̀yìn ayé wọn máa padà rí ẹlòmíì lè máa wò pé bóyá. ìyẹn àwọn tí ìnira Nàìjíríà bá ń jẹ́ dùnnú wọn. tó ń jẹ́ dùnnú fáwọn táwọn ń yọ̀ tọ̀mì tí wọ́n jó tí wọ́n yọ̀ tó wọ́n wọlé fáwọn tí nǹkan tó ń wọ́n ní Nàìjíríà tó ń jẹ́ ìbùkún fún àwọn bí wọ́n ṣe Nàìjíríà nígbẹ̀yìn ayé àwọn àtàrà ọmọdọ́mọ wọn máa padà rí. ṣé rí orílẹ̀-èdè yìí wọ́n ti ṣe débi pé ẹni tó ń ṣiṣẹ́ gan ò rọ́wọ́ mú lọ ẹnu mọ́. fine bara pọ̀. fine corporate beggars ti pọ̀ jù. kì í wá ṣe wípé kì í ṣe àwọn wọ̀nyí o kì í ṣe pé a blame wọn o. tó ń gbà ṣebí nǹkan téèyàn bá ní ló máa ná. ẹni tí iṣẹ́ tó ń ṣe lóṣù tí ò ká tí ò jẹ́ tó bá gbowó sálárì ẹ̀ ọba Jésù ẹ ti gbọ́ 100,000. kò pé ọ̀sẹ̀ kan. lóṣù nígbà ráìsì jẹ́ 75 tó sì ń gba 100,000 lóṣù nígbà ráìsì jẹ́ 95 93,000 ok kí ni kò ṣe. kí ló fẹ́ ṣe wọ́n fún wa débi pé aráàlú ò fẹ́ mọ owó ọ̀tún yàtọ̀ sọ́wọ́ sí mọ́. ok ṣebí nǹkan lásán la fi bẹ̀rẹ̀ tó ọ̀pọ̀lọpọ̀ ẹ jẹ́ ká tẹ̀ tún advice ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin ńlẹ̀ ẹ má frustrate ọkọ yín nírú àsìkò yìí torobìnrin míì bí bó bá ṣe máa rówó ni kó rówó òun ò fẹ́ mọ̀ kó jà ti mówó wálé obìnrin yẹn dẹ̀ lájúlẹ̀ ó dẹ̀ rí bí Nàìjíríà ṣe rí ó rí bí nǹkan ṣe rí Nàìjíríà o ọ̀pọ̀lọpọ̀ ọkọ tó ń ṣiṣẹ́ tó jẹ́ pé iṣẹ́ bórí òrù ẹnu ẹ̀ jẹ́ ni wọ́n ṣe owó tó ń gbà ń bẹ̀ gan ò tó ná àwọn tó ń ṣe bíríkìlà àwọn tó ń ṣe kápẹ́ntà èlò nọ́mbà ní déédéé bóyá ó gba 5,000. owó yẹn ti lose value mọ́ wọn. bóyá ó gba 5,000 àbó gba 6,000 owó tó máa fi jẹun gan bẹ́ẹ̀ ọ̀yà bóyá ìyá ló ń jẹ kan máa ń kiri wá síbi tí ó ti ń ṣiṣẹ́
owó tó máa fi jẹun kó tó kúrò ńbẹ̀ gan ó ti fìlàjì owó tó máa gbà ó ti fi jẹun kí ló fẹ́ mú lọlé. tí ò dẹ̀ rí bẹ́ẹ̀ tẹ́lẹ̀ nígbà tó owó ti devalue kó wá tún délé. ọbẹ̀ tí 3,000 ń ṣe tẹ́lẹ̀ ní 10,000 ṣe. 10,000 ló ṣe sí kó wá tún délé kí wọ ìyàwó tó wá ní kó fòkó nìṣó. pé tí o bá sanwó tó o bá já okùn ẹ̀mí ẹ̀ lójijì ìwọ ló dàwó àwọn ọmọ rẹ. ojú mẹ́rin di méjì. bẹ́ẹ̀ ni máa sunkún pé ogun ìdílé kan ló pakọ mọ́ ọ lọ́wọ́ ìwọ fúnra rẹ ló fi wàhálà pa. so kóníkálukú wa ká ṣàgbé ìjọba ti fún wa ní wọ́n ti gbé agbada lẹ̀ ìjọba ti gbé agbada lẹ̀ wọ́n ti gbé sórí iná wọ́n ti kó àgbàdo wọ́n kó sínú agbada wọ́n wá ní káwọn ọmọ Nàìjíríà máa yán àwọn agbada kọ́ làwọn gbé síwájú tiwọn o oúnjẹ tó ti jiná àti dírínkì àti gbogbo làwọn kó síwájú tí àwọn ń jẹ tán àti wáìnì tí àwọn ń ṣe yọ̀tọ̀ mi wọ́n wá gbé agbada àgbàdo lẹ̀ fáwa wọ́n wá dáná sí ìdí wọ́n ní káwọn Nàìjíríà máa yán ẹ̀yin nu Ọlọ́run nu o ẹni bá ṣe Nàìjíríà dáadáa yóò rí dáadáa ẹni bá ṣe àwọn ọmọ Nàìjíríà ní láburú aburú ni ó padà gbẹ̀yìn ayé wọn. ọba ní Jésù kọ